Àtíkù ṣèdárò Emir ti Ningi Yunusa Danjaya, olùdíje fún ipò ààrẹ ní ọdún 2023 látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. Àtíkù Abubakar ti ṣèdárò Emir ti Ningi ní ìpínlẹ̀ Bauchi, Yunusa Danjaya. Ọba náà ni wọ́n ní ó dé láti ibi tí ó ti lọ gba ìtọ́jú ní Saudi Arabia ní Ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2024, tí ó sì padà jẹ́ pé Olódùmarè ní ọjọ́ Àìkú Sunday. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà sọ pé ọba ọ̀hún tó jẹ́ tí ìgbà rẹ̀ sì ní ipa rere, tí ó sì jẹ́ àpẹẹrẹ rere tí àwọn ènìyàn rẹ̀ sì fi máa ń yangàn. Ó wáá fi kún un pé òun bá ìjọba ìpínlẹ̀ Bauchi, pàápàá àwọn ènìyàn Ningi dárò lórí ìpapòdà ọba ọ̀hún Alhaji Yunusa Danjaya. Ó wáá gbà á ládùúrà pé kí Allah kí ó tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi Lolúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fi ire pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.